ìpè tẹ̀lé lórúkọ Ọlọ́run àṣẹ ni mo wí gẹ́gẹ́ bí Ọlọ́run àánú kí ilẹ̀ òní tó ṣú gbogbo ẹnikẹ́ni tó fi kú lé ọ tàbí tó fi kú wá ẹ tó sọra ẹ̀ pé wòlíì lòun tàbí tó pèrè ẹ̀ ní babaláwo tàbí tó pèrè ẹ̀ ní àáfàá tàbí tó pèrè ẹ̀ ládáhunṣe tó ní tó wọn ò bá pa ẹ́ owó ò ní jáwọ́ kó tó di aago 3 mọ́ṣúárì gbà lálejò. ẹgbọ́n sà àwọn kan dẹ̀ ń béèrè wọ́n ń béèrè pé ṣé mi náà ṣe kà mí ṣe kà fẹ́yàn Ọlọ́run àánú bó bá ń lówó pógírẹ́sì mi ni tó bá ń kọ́lé pógírẹ́sì mi ni ohunkóhun tó bá ń ṣe pógírẹ́sì mi ni ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ wípé ó lè jẹ́ látara ẹ̀ lọ́mọ mi máa ti jẹ́ ènìyàn kí ni fẹ́ robi fún ẹ fún orí pé ó dá èmi lójú débẹ̀ ṣó dá ìwọ lójú bẹ́ẹ̀ ṣàmì gbogbo ẹni tó robi sí ọ ẹni tí ò lépa sí tó ń lépa sí ọ ẹni tó ní kó wálẹ̀ tó ní kí ìwọ wálẹ̀ ẹni tó ní tí ìwọ òrókúrú ọmọ rẹ̀ tó rókúrú ọmọ ẹ kó tó di aago 3 lórúkọ Olúwa ó máa fàyè lẹ̀ fún ẹ. ẹ gbọ́ ọ̀rọ̀ kẹta rèé o èmi ò tún ní tijú sọ̀rọ̀ yẹn torí Bíbélì ló jẹ́ kó yé wa dáadáa ó ní nítorí pé inú àwọn ọ̀tá mi ò dùn sí re ó ní láti jìnnà sí wọn. ẹ gbọ́ ta lẹni tó sọ pé ní ọjọ́ kìíní oṣù 12 wípé ẹkú ọmọ ló máa rí ẹnikẹ́ni èèyàn kéèyàn tó lọ́mọ ẹ tó wà nírìn àjò òkè òkun tàbí tó wà ní ilé ẹ̀kọ́ ẹ̀ tó sọ pé òfo ló máa mú bọ̀ bẹ́ẹ̀. ẹ gbọ́ kó tó di aago 6 ìrọ̀lẹ́ èmi ò mẹ́ni tó ṣe lóore tó rokúrò ọmọ ẹ èmi ò mẹ́ni tó ṣe láàánú tó wá ìṣubú ẹ ṣùgbọ́n kó tó di aago 6 ìrọ̀lẹ́ èmi sọ gẹ́gẹ́ bí ohun wòlíì lórúkọ Olúwa òkú ẹ̀mí ẹ̀ àánú máa já bọ́ o. ó ti rí bẹ́ẹ̀ kábíyèsí rẹ̀ mo ló ṣe bẹ́ẹ̀ o. ó dà bẹ́ẹ̀ pé èèyàn kan làdúrà ìṣẹ́nu ayé ẹ̀ mo ló ti bọ́ lọ́wọ́ ogun. bó o ti ń ṣàmì lọ́wọ́lọ́wọ́ yẹn gbogbo ohun tó ti da ṣálẹ̀ nínú ayé ẹ̀ bó o ti ń gbọ́ mi ní gbọ̀ngàn yìí àánú sọ́dọ̀ra. Bíbélì wípé ó ní a kì yóò pè mí lẹ́nìkan sílẹ̀ mọ́ a kì yóò sọ mí dahoro ó lá máa pè mí ní orúkọ tuntun yóò sì máa jẹ́ Èsìbà Béúlà. gbọ́ léni kóṣù yìí kó tó di ọjọ́ 11 11 bí n bá ní ìgbàgbọ́ tí mo dẹ̀ ń sọ̀rọ̀ tọ́rọ̀ mi dẹ̀ rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tí iyè rẹ̀ ṣí lórúkọ Ọlọ́run àánú mo gbàdúrà ẹ tì nínú ayé ẹ lórúkọ Ọlọ́run àánú ó kúrò pátápátá lẹ́nu. mo sọ ẹ́ dòmìnira ó dolówó ó jẹ gbèsè mọ́ o àjọ gbèsè tó ń já Ọlọ́run o ilé ayé la ti bógun ilé ayé la dẹ̀ fi ilẹ̀ ṣùgbọ́n èmi sọ̀rọ̀ wòlíì gbogbo ẹni tó rí bẹ̀rẹ̀ ògo ẹ torí ọ̀sán ẹ torí alẹ́ tó ní ẹ lára tó sọ pé ọmọ mi ò ṣoríire ọmọ tẹ náà ò ní gbérí gbogbo ẹnikẹ́ni tó jẹ́ èèyàn bẹ́ẹ̀ nínú ayé ẹ tó jẹ́ Lùsífà ó gbọ̀rún yọ kúrò láyé. bàbá mi yọwọ́ kúrò láyé wọn o. gbọ́ o máa ní sinmi o ò ní jagun mọ́ ẹ̀gàn rẹ máa dògo ibi ìjókòó o máa ní sinmi ibi ìjókòó mo ló máa ní sinmi àyè rẹ mo ló máa dín ńlá. níwọ̀n bàgbà tí kò sí ẹ̀dá tó lè ṣe odò padà kò sí ẹ̀dá tó lè dí Ọlọ́run lọ́wọ́ pé kó má rọ̀jò kò dẹ̀ sí ẹ̀dá tó lè dí òru lọ́wọ́ pé kó má ṣú kò sí ẹ̀dá tó lè dí ìrè lọ́wọ́ pé kó má sẹ̀. ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ lọ́wọ́lọ́wọ́ ní ìgbọ̀ngàn yìí lórúkọ Ọlọ́run àánú gbogbo oṣó tó ń dí ẹ lọ́wọ́ ògo àjẹ́ tó ń dí ẹ lọ́wọ́ ire lọ́gán wọ́n ṣíwọ́ iṣẹ́ nínú ayé ẹ̀. gbọ́ ẹni sinmi ayọ̀ ẹ̀jẹ̀ àjẹyó ẹ̀jẹ̀ àjẹṣẹ́kù lórí òkè yìí ò ní tálíkà
nínú ìpìlẹ̀ àṣẹ wọn ò ní fi ẹ́ bú mi nínú ìpìlẹ̀ àṣẹ wọn ò ní fi mí bú ọ gbóhùn ní gbogbo bí gbogbo àyè máa ń gbọjà ní o ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ ní 2024 yìí lóṣù kọkànlá ọjọ́ kẹwàá kó tó di ọ̀dìlẹ́wù àyè owó máa gbà ẹ́ o wo bó ṣe ṣàmì yẹn mo ní àfààyè gbà ọ́ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà o àṣẹ ọ̀run gùn Jésù Olúwa wa. Ibi tó bá wà ẹ̀ka pariwo hallelujah mẹ́ta yẹn. Máa pàtẹ́wọ́ fún Jésù dáadáa. God bless you.